bí èmi bá ní ẹgbẹ̀rún ahọ́n kò tó láti dúpẹ́ fún ọba tó ní mí, ọba tó ń fún mi ní àṣeyọrí ṣe nínú ìrìn àjò ayé tèmi àti gbogbo àwọn ikọ̀ ti Kingston Media TV, your best online television lórí YouTube, níbi tí a ti mú àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan wá fún yín tí ẹ̀ ń jẹ gbádùn. Ọ̀kan nínú àwọn ètò wa tó gbajúgbajà òun náà ni eléyìí tí a fi máa ń wá àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo orílẹ̀-èdè níbi tí wọ́n bá wà. Ìrìn àjò náà bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà tó gbé mi wọ orílẹ̀-èdè olómìnira ti Benin Republic. Mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílùú Togo, aláǹbọ̀sẹ̀ ẹ má kánjú. Mo tún ti ní àlejò míì nílé àgọ́dọ̀ wa lénìí tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ògúnnágbòǹgbò ọmọ Yorùbá, èèkàn kògù nínú ọmọ Yorùbá tí wọ́n fi ìlú UK ṣe ibùjókòó, àwọn ni àlejò tó wà ní ẹ̀gbẹ́ mi tí àtòjọ mọ̀ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó bá ti jẹ́ ti ọmọ Yorùbá tí ọmọ Yorùbá lè jẹ àǹfààní látara wọn, àwọn ni àwa ń wá káàkiri lọ́jọ́ tó ti pẹ́. Ẹyẹ tí ó dorí kodò bí àdéhùn sí àfi tí ó bá pẹ̀jẹ̀ lẹ́nu, àbàwọn tí ó bá tó ṣe bíi tiwa lókù àfi ìṣe wa kankan jọ tẹ́ni kankan. Àṣeyọrí tí Elédùà sì ń fún wa ṣe kò ní padà lẹ́yìn wa. Bàbá wa, ẹ bá mi kí gbogbo ojú tí ń wò yín pátápátá káàkiri gbogbo àgbáláyé. Mo kí gbogbo wa pé a kú ìjókòó, a kú iṣẹ́ o, a kú ìtẹ̀síwájú fún ohun tó dára fún àwọn ènìyàn wa. Mo kí gbogbo wa fún àsìkò tẹ́ ẹ máa lò pẹ̀lú wa. Ó dá mi lójú pé ẹ máa gbádùn ẹ máa gbọ́ àwọn òtítọ́, ẹ máa gbọ́ ohun tuntun tó máa wú wa lórí, táwọn òyìnbó pè ní inspire wa láti lè mọ̀, láti lè tẹ̀síwájú fún ìgbésẹ̀ tó yẹ fún Yorùbá. Bẹ́ẹ̀ ni o. Ẹ bá mi dárúkọ mi lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Isaac Olúwaṣẹ́gun OKEBIORUNKOSI. OKEBIORUNKOSI ni bàbá wa tí mo jókòó tì. Orúkọ náà ríngì gan-an, mo ti ń gbórúkọ yìí ti pẹ́. Ọlọ́run ló mú wá rí pé àjọ jókòó lénìí. Ẹ sì kéré òkú wálé. Bàbá, ẹgbẹ́ wo ẹgbẹ́ tí ẹ dálẹ̀ gan tó jẹ́ èyí tí ọmọ Yorùbá ń jẹ àǹfààní níbẹ̀ àti pé mo gan lẹ jókòó kà ṣe ibùjókòó. UK ní ibùjókòó mi, àdẹ̀bẹ̀rẹ̀ ilé iṣẹ́ tá a pè ní Yorùbá Central Office fún gbogbo diaspora, fún gbogbo ọmọ Yorùbá tó ń kúrò nílé, tó ń wá oúnjẹ lọ, tó ń wá oúnjẹ lọ, tó ń lọ sí ìrìn àjò ní diaspora nílùú àwọn òyìnbó gbogbo. Ẹni tí ò bá ti sí nílẹ̀ orílẹ̀-èdè Yorùbá anywhere tí èèyàn bá wà, àkàsí pé diaspora ló wà, ìlú òyìnbó ni. Ẹni tó wà ní Benin, ìlú òyìnbó ló wà. Ẹni tó wà ní Cameroon, ìlú òyìnbó. Tó bá ti kúrò ní ọ̀dọ̀ wa, ó ti wà ní. wọ́n lè pè ní ilé adúláwọ̀, ṣùgbọ́n àwa ìlú tá a pè ní ìlú òyìnbó diaspora la mí nìyẹn, outside our own land, country, nation. Èmi gba ti ìlú èbó tẹ̀sán tí àwọn ilẹ̀ adúláwọ̀ tó kù, bó ni ọmọ Yorùbá tí ń gbé ní Togo, tí ń gbé ní Ghana, tí ń gbé ní Côte d'Ivoire, kí ni wọ́n ṣe wá lè jàǹfààní tí ẹ̀yin gbé sí UK yẹn? Bó ṣe rí gan nìyẹn. Gbogbo ọ́fíìsì wa tó wà ní UK àti tó wà ní gbogbo àgbáyé, à ń bójútó gbogbo ọmọ Yorùbá tó wà ní diaspora tí ò sí ní ilé, because ilé ni ìjókòó Yorùbá. Bẹ́ẹ̀ kọ́ ẹ̀ta máa ní ọ́fíìsì nílé, á jẹ́ main office, foreign office. They have foreign ministry àwọn nílé. So but ká take care àwọn tó kúrò nílé, ṣe mọ̀ àwọn tó wà ní UK for instance, ilé kọ́ nìyẹn náà, wọ́n wá nǹkan lọ síbẹ̀. Ẹ̀ tó kúrò nílé tó lọ sí Amẹ́ríkà, ó ní nǹkan tó wá lọ síbẹ̀. Àwọn tó kúrò nílé tó lọ sí Germany, tó lọ sí Spain, France, Luxembourg, Malaysia, so on, wọ́n wá nǹkan tó lọ síbẹ̀ ni. Ṣe mọ̀ àwọn àgbáyé wọ́n dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn máa ń travel, wọ́n kúrò nílùú wọn wá lọ sí orílẹ̀-èdè ní àbẹ́ẹ̀kọ́. Wọ́n ṣe ṣètò nǹkan tó ń pè ní embassy mọ́ nǹkan kan báwọn yẹn. Àwọn embassy tó wà tó yẹ kó máa tọ́jú àwọn Yorùbá nínú àwọn wọ̀nyẹn, wọn ò ṣiṣẹ́ wọn
bóyá wọn ò mọṣẹ́ wọn ni o àbí wọn ò ṣiṣẹ́ wọn ni o somehow àwọn Yorùbá yẹn wọn ò gbádùn àwọn wọ̀nyí ní àwọn ìlú wọ̀nyí wọ́n dẹ̀ ń fìyà jẹ àwọn Yorùbá ní pẹ̀lú àwọn Yorùmí ní àwọn orílẹ̀-èdè wọn yẹn àwọn sọ pé náà ilé ìtìtò ìnáfíìsì náà táwọn bá ní tọ́jú wa àtọ́jú ara wa. Bàbá wa ẹ jẹ́ n béèrè báyìí. Àwọn tó yẹ kó tọ́jú wa tán ní ẹ́mbáàsì yẹn ṣètò mọ̀kàn tó mọ̀ ń sọ Nàìjíríà ẹ́mbáàsì ká kó sọ́kọ́ lẹ́mọ̀lẹ̀ tí Nàìjíríà ẹ́mbáàsì ò bá ní tọ́jú wa àwa tọ́jú ara wa ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ n béèrè báyìí pẹ̀lú ntẹ̀gbẹ́dání tó rẹ̀ lẹ́ pé UK ni ẹ̀yin jókòó sí tọ́lọ́mọ́ fìyà jẹyàn tọ́lọ́pàá bá mẹ́nìkan ní Germany àbí wọ́n fìyà kò tọ́ jẹ́yàn kan ní Germany nǹkan tó wá di pé yóò pé UK ẹ ṣẹ̀ṣẹ̀ máa tẹ bọ́tìnì sẹ́yà yóò ti jẹ́ pé. ọ́fíìsì wa wà ní Germany ọ́fíìsì wa wà ní Luxembourg ọ́fíìsì wa wà ní Spain ọ́fíìsì wa wà ní France. àti tí mo fẹ́ mọ̀ gan-an ni ṣe é ní ẹ̀ka. ìdílé tẹ́ ẹ sọ ìṣẹ̀lẹ̀ ọmọ wa kan ní France ṣe é gbọ́ ọmọ wa kan ní France òun àti ìyàwó ẹ̀ àtàwọn ọmọ mẹ́rin nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ṣe kó ọmọ mẹ́rin lọ́wọ́ tọkọtìyàwó nìyẹn ọgbọ̀n lọ́wọ́ wọn ní France bí àwọn tó wà nílé àwọn èèyàn arákùnrin nílé wọ́n ṣe gbọ́ nìyẹn wọ́n ṣe pé ọ̀gá iléeṣẹ́ wa ní Luxembourg ṣe ń gbọ́ bẹ́ẹ̀ France ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o àwọn tó wà nílé ní orílẹ̀-èdè Yorùbá nílé wọ́n pe ènìyàn tán lè pè ní Luxembourg bí ẹni tí Luxembourg yẹ bó ṣe pè wá ní UK nìyẹn ṣe pé network dé lọ bẹ́ẹ̀ bá ṣe pé ọ̀gá wa ní France nìyẹn so Luxembourg àtàwọn ní UK àti ilé abẹ́bẹ̀ abákòbọ̀ we follow this case I make sure pé ọgbọ́mọ yẹn fún ọ̀tọ́ ni mo sọ pé iṣẹ́ tá à ń ṣe nìyẹn wọ́n gba ọmọ yẹn wọ́n tọ́jú wọn wọ́n dá ọmọ padà fún àwọn àìmọye bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá à ń ṣe nìyẹn náà irúkọ bá àwọn yẹn ṣe bí àwọn kan ló yẹ kó tọ́jú wa níbẹ̀ àbẹ́ ẹ̀kọ́ embassy ló yẹ kó tọ́jú wa náà citizen ni wọn náà yẹ kó jẹ́ náà àbí these guys are still Nigerian citizens. embassy ọba gbọ́ngàn embassy ọba gbọ́ngàn ìtàn gbọ́ngàn kí ló ṣe kó tó di pé a bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé ó sún wa ní náà ó sún àwọn ènìyàn who wants to go to Nigeria embassy sorry to say tó lọ́ta ló fẹ́ lọ sílẹ̀ gbọ́mọ̀ nǹkan tó ń rí mbẹ̀ náà ká sòótọ́ nǹkan tó fà á nìyẹn wọ́n ń jìyà àwọn èèyàn ń jìyà people cannot go there. yàtọ̀ sí ìtẹ̀sán. wọ́n ń sọ fún wa in different countries nǹkan tó ń fojú wọn rí ní Nigeria embassy. pẹ̀lú etí ẹ̀sọ́ kalẹ̀ mo fẹ́ kẹ́ fún mi ní bóyá bíi méjì tí ò bá ní pọ̀ jù tẹ̀rù yín bá kábí mẹ́ta tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọmọ Yorùbá tó yẹ pé ẹ́mbásì ló yẹ kó yanjú ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé àjọ ti yín ló padà wá yanjú ẹ̀. abẹ́ẹ̀ ni o ẹ tó fún mi bí. ẹ ṣe mo sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ní afẹ́ get me in fact the first assignment wa the very first assignment tá a ṣí ọ́fíìsì yẹn ní year 2020 ní February mo kàn déédéé gbọ́ phone call láti America. February ọdún kẹta February náà la wà yìí. fa ọdún mẹ́ta exactly bẹ́ẹ̀ni ní 2020 ọdún mẹ́ta exactly ọkàn pè wá àṣẹ̀ṣẹ̀ sí ń gbà yẹn gbẹ consular services là ń jẹ́ gbà yẹn Yorùbá Nation Consular Services. Yorùbá Nation mọ́ ni. kò síbi tá a. ṣé ẹ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbàlẹ̀ Yorùbá gbọ̀nyìn gidi rooted settled and rooted. fọ́nrán Yorùbá Nation. project tá à ń ṣe fún Yorùbá Nation tẹ́yìn náà bá gbọ́ àyà nílẹ̀ nù ṣe mọ̀ pé ilé Yorùbá Nation àdúgbò Yorùbá Nation studio Yorùbá Nation láwọn àyè abẹ́ẹ̀kọ́. àwọn mélòó ni wọ́n tún ti jàǹfààní nínú ètò. mò ń bọ̀ mi ò ti parí yẹn náà mo ṣe rí phone call láti Amẹ́ríkà ẹ̀ ló mọ̀ kí ló dé òkè lára fẹ́ ni wọ́n ní ẹjọ́ ọkù mi wà ní ibi báyìí pé wọ́n máa ń bá wọn máa ń gbéra wọn àwọn máa ń pè wọ́n ti dàgbà 70 something kankan wọn náà máa ń pè wọ́n tó wọ́n ti pé wọ́n á gbélé the last 4 days wọ́n ti ń pè nọ́mbà ẹ̀ wọn bí bàbá rẹ̀ pè padà. nọ́mbà ẹ̀ ti bẹ l'Amẹ́ríkà. Amẹ́ríkà ló pè mí. ó pè yín. wípé bàbá wọn ọkù wọn ní UK pé wọ́n máa ń pè wọ́n ra wọ́n máa jọ sọ̀rọ̀ but pé for the past 4 days wọ́n ti pè nọ́mbà yẹn pé àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn bá pe àwọn ọlọ́pàá. bàbá mi tí mo mọ̀ ń pè lọ́jọ́ yẹn o ọlọ́pàá wa lọ sílé yẹn wọ́n kan lẹ̀kùn gbọ́tàn sílẹ̀kùn wọ́n láti fọ́ lẹ̀kùn unfortunately bàbá ti ṣe kí ni o bàbá ti sùn nílé yẹn so wá di pé báwọn ṣe máa ṣe báyìí wọn kò bàbá ò ní anybody bí kò sí àwò kò sọ́mọ kò fẹ́ nìyí so wọ́n sọ pé wọ́n á gbé bọ́dì yẹn wọ́n gbé fún corona pé wọ́n máa lọ ṣe mass burial arábìnrin wa pè wá pé àwọn tó wà nílé àwọn family bàbá wọn fẹ́ kọ́ ṣe mass burial wọ́n fẹ́ kọ́ gbé bọ́dì yẹn padà sí
sílé sí Nàìjíríà sí Nàìjíríà. ṣé yóò sì ṣe é ṣe. Àṣìlá ebi tí 3 years ago a ṣe ó lè succeed. wọ́n bò wá Nàìjíríà. wọ́n ṣe pé wá nìyẹn ká kí sẹ́ bọ́ èmi gangan because catholic dey patriot body aláti ní document ṣẹ̀dígẹ̀ so document yẹn ká tó gẹ̀ẹ́tẹ̀ mo lọ sọ́dọ̀ àgọ́ ọlọ́pàá mo introduce ara mi as the officer in charge of Yoruba community in UK. Yorùbá dẹ̀ mo sọ orúkọ ọ́fíìsì wa Yorùbá central office mo gba Yorùbá nation consular services mo pè ń gbà yẹn wọ́n bá fún mi ní kọ́kọ́rọ́ inú wọn dùn pé community wa ṣe kí ni ó wà responsible fún kọ́ba inú wọn dùn gan wọ́n ṣe fún mi ní kọ́kọ́rọ́ lé bàbá yẹn ni mo á lọ mo aṣáàtì ilé yẹn aṣáà gẹ́ẹ̀tì passport wọn àti gẹ́ẹ̀tì passport bàbá lọ bá àwọn directors of funeral láti lè repatriate body yẹn padà wá sí lọ sí Nàìjíríà but I mean right now we still of course fún bàbá ní befitting burial. wow. yeah iṣẹ́ wa ni free of charge Yorùbá ló ṣe fún Yorùbá nílùú UK ní United Kingdom àti wà lamẹ́ríkà báyìí àwa ní Canada àwa ní Kingdom àwa ní Spain àwa ní France àwa ní Ireland àwa ní Malaysia àwa ní Mauritania àwa ní Bahrain ṣètì máa kà á lọ àwa ní Gambia. ẹ ti lápá o inú mi dùn pé irú yín ni mo láǹfààní láti jókòó tì fi ọ̀rọ̀ jóbi tó rọrùn pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kan jà nílẹ̀ lórí ọ̀rọ̀ ní Odùduwà nation tẹ́ ẹ mẹ́nu bà. ǹjẹ́ yìí mọ̀ pé ogunlọ́gọ̀ ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà wọ́n fi ẹ̀sùn kẹ́yìn tẹ̀ ń bẹ lókè òkun lórí ọ̀rọ̀ Odùduwà nation wọ́n lẹ̀ ń dá wàhálà ńlẹ̀ tó pọ̀. Really? bẹ́ẹ̀ ni o. Really? ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń pe ogun. ṣé lè tí mo sọ ẹ ṣé wàhálà ni. wọ́n lẹ̀ sì ti kọ́ ọmọ kóyàwó kó Nàìjíríà ẹ̀wá náà tó wà lẹ́kọ̀ọ́ lọ́mọ forí kó jápìn. èyí tí mo sọ ṣé wàhálà ni kílẹ̀ náà rí sí tí mo sọ ẹ. nǹkan dáadáa ni. so wọ́n ti kó clear evidence náà máa ń lò ní kọ́ta àbí kí ni evidence kan mo fún yìí bàbá wà lamẹ́ríkà àwọn ọmọ méjì wà ní Nàìjíríà wọ́n wà nílé wọ́n fẹ́ lọ school ní UK ṣé mi ò fásitì bàbá wà ní Amẹ́ríkà àwọn ọmọ ẹ̀ méjì wà nílé wọ́n get admission sí UK ẹ̀gbọ́n dé níjọ́ Sunday àbúrò dé níjọ́ Thursday wọn ò mọ anybody bàbá pè wá ó pe central office ní UK pé àwọn ọmọ òun bọ̀ àjọ ká help wọn èmi ni mo drive lọ sí airport láti lọ gbé ẹ̀gbọ́n níjọ́ Sunday àyà fọ́tò ẹ̀ wà lórí owó ìpínlẹ̀ wa Thursday mi ò ti lọ gbé ẹ̀gbọ́n àbúrò níjọ́ Thursday ibi tí yunifásitì àbúrò jìnnà ọtọ́bi wákàtí méjì mo èmi ni mo gbé dé yunifásitì ẹ̀ Yorùbá Central Office. ẹ ti gbowó. la fẹ́ gbowó fún. ẹ dáhùn tí mo bí yín. la fẹ́ gbowó fún. so mo ń sọ fún yín evidence ni kọ́má lè sọ pé diaspora we are working 24/7 lórí ọ̀rọ̀ Yorùbá. enough is enough. àwọn ọmọ nǹkan tá à ń ṣe nílùú òyìnbó wọn ò fún wa ní dignity nítorí nǹkan tó ṣẹlẹ̀ nílé nítorí pé lórílẹ̀ ní tiwa a ní respect. kàkà kan ní Yorùbá ló ṣe achievement wọn á ní Nigerian I'm not a Nigerian I'm Yorùbá first. ṣé ẹ ti pín ní. ṣé ẹ ti pín ní. ta ló pè ní Nàìjíríà ṣé Ọlọ́run sọ Nàìjíríà ṣé ìlàbẹ ilẹ̀ sọ Nàìjíríà. mo ń bí yín ni pé ṣé ẹ ti pín. Olúwa lolùṣàgùtàn mi kì í ṣe Nàìjíríà I am Yorùbá first tó ń gbé ní Nàìjíríà bó ṣe kó ṣe rí yẹn Yorùbá tó ń gbé ní UK Yorùbá tó ń gbé ní Nàìjíríà ṣe ti understand wọ́n dá Nàìjíríà fáwọn kankan ni wọ́n dá fún Yorùbá wọ́n dá fún àwọn èdè wọ́n dá fún nǹkan kan ìṣòwò ni. ẹ jẹ́ kí n bí báyìí bá so ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ tó sọ yẹn Yorùbá nation Yorùbá nation state ó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ mistake la bàbá wa ṣe I'm very sorry to tell mistake ni wọ́n ṣe tán fi ní kán kọ ẹran mẹ́rù tán fi kà wọ́n tí wọ́n mọ bí wọ́n ti ń bọ̀ bí wọ́n ti já wá àkànní kan kó wọn kàdé bá wọ́n láwọn ò ṣe nígbà yẹn bá ṣe gbọ́ ọ̀tọ̀ wọ́n láwọn ò ṣe ẹ̀nìkan tó pé ká má bọ̀ á ṣe by force bí tó yọrí sí ní báyìí. ó fi hàn pé ẹ̀yin wà lára àwọn tí ó ṣùgbà bàbá wa Professor Banji Akintoye lórí ọ̀rọ̀ Odùduwà nation. àjọ ń ṣe ni. gbogbo awuyewuye tí wà ń lọ yìí lọ́tún lọ́sì wọ́n ní wọ́n ti declare bí kan wọn ò declare bí kan ẹ lọ gbalẹ̀ yín gbalẹ̀ yín bẹ́ẹ̀ni ẹ wà ń di ẹ̀. a gbọ́ ń pa ìkan tó ṣẹlẹ̀ ni pé àwa gbọ́ wípé àwọn kan jáde lọ àti ń ṣètò slow and steady wins
the race àbẹ́ẹ̀kọ́ ẹ̀ràn ti eré ìje ìjàpá àti ṣé olórúkọ ẹranko tó máa ń bẹ́ tó máa ń sáré ẹ̀mọ́ ni àbẹ́wò gat and the tortoise and the ehoro àbẹ́ẹ̀kọ́ slow and steady ehoro fi kó ń fast parapara gbọ̀ngbọ̀n tó wà fi tìrì kan ó kú dànù ó kú bẹ́ẹ̀ ehoro lẹ̀ rà lọ òun ló wìn. ewu wo ló wá wà nínú ewu yẹn nígbà tí àwọn kan ń declare tó ń gbalẹ̀ ẹ̀yin pẹ̀lú gbogbo ń tẹ́ gbé dání lẹ́yìn ọ̀gbọ́n báyìí. ẹ ṣe àbí wúruwúru ni ẹ náà wúruwúru to the answer. kò wá ṣe pàṣẹyìn lọ. ó affect wa because ṣé mo ọdí ni wípé jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú tó tọ́lọ́ bá dẹ̀ fún wọn ṣe o no problem àbẹ́ẹ̀kọ́ tó máa kọ́ akọ́dé tọ́wọ́ náà bá fún wọn ṣe tó ń dẹ̀ declare ti gọ́vnọ̀ Lagos state tó dẹ̀ sọ pé ẹ má bínú ọ́fíìsì yín ni ẹ má bọ̀ àbí ti gọ́vnọ̀ Ọ̀yọ́ ti dẹ̀ kúrò ọ́fíìsì ẹ̀ fún wọn àbẹ́ẹ̀kọ́ ti gọ́vnọ̀ fún tó dẹ̀ sọ pé àmì ò mọ̀ pé ẹ̀yin lẹ declare ẹ̀yin lẹ fẹ́ occupy ok ẹ má bọ̀ ẹ wá occupy kó dẹ̀ kúrò ń bẹ̀ fún wọn ṣé yẹn má kẹlẹ̀ àbí bàbá tó wà lóńdó bàbá tó wà lóńdó ṣáà lọ sọ ok ẹ má bínú ẹ̀yin Nàìjíríà Yorùbá ẹ má bọ̀ lọ́fíìsì o ṣé ẹ understand but thinking leleyi planning deep planning nínú nǹkan báyìí yẹn think modern world la wà yìí náà kì í ṣe orí oko la wà náà táwọn ọgbọ́n bá tẹ̀ ń pé àwọn èèyàn dúdú ní ẹranko ó yẹ ká náà ṣòwò ká kì í ṣe ẹranko náà ìyàtọ̀ ni ẹ̀ when they do their planning téèyàn bá plan igbó á di igbó ìgbómọlẹ̀ igbó kìjikìji á di ìlú planning ni. You know, you take a plan, you take a step. You don't just. àwọn nǹkan wọ̀nyí wọ́n need the organization, wọ́n need the step, wọ́n need the proper arrangement. There are laws, there are rules, there are international things to involve to surround it. You don't just come and say hello. àwọn náà máa lè sọ nǹkan tí wọ́n mọ̀ o. àwọn nǹkan tí. pẹ̀lú táwọn àrí wàá ròyìn pé ọ̀rọ̀ Odùduwà nation ó dàbí eré ọmọ èké ló ń fẹ́ jọba yìí. fún wọn fáwọn tó ń ṣe iṣẹ́ ní táwa ń ṣe òkè ṣe iṣẹ́ tán gbélé wa lọ́wọ́ o wọn assign iṣẹ́ kan fún mi gbogbo olùkàkú wa pátápátá ní senses wa on our head in our brain our head in our neck gbogbo àwọn fún wa níṣẹ́ bàbá fún olùkàlùkù níṣẹ́ iṣẹ́ yẹn tẹ̀ ń lọ underground I can assure you sir bàbá pín iṣẹ́ káàkiri fún olùkàkú but iṣẹ́ tí ò ní ìdàrúwọ ni ìgbà tí wọ́n máa di pé ó máa jáde ẹ ṣe iṣẹ́ tó tó báyìí àwọn iṣẹ́ kan wà tá a ti ṣe sílẹ̀ tó wà nínú kúlà báyìí tó ń dúró de ọjọ́ tó máa jáde òtọ́ ni mò ń sọ fún yín. Ṣé you understand? You have to do that kind of thing. You have to do. Kí ṣe kí ẹ máa pariwo kọ́ ló máa produce Yorùbá nation. gbogbo rally tí wọ́n tún ń ṣe kí ẹnujọ́ mẹ́ta yìí ó mì pé irú ẹ̀yin báyìí tẹ̀ fọwọ́ sí. mi ò sí mbẹ́ mi ò mọ̀ ń para. àwọn wo ni wọ́n ń bẹ́ẹ̀dì irú àwọn rally wọ̀nyí. àwọn tó ń declare náà ni àwọn tó ń declare àwọn ló máa ṣe rally àbẹ́ àwa lè ṣe awareness grassroots awareness international awareness a lè ṣe yẹn for the countries or the nations to know. Kó má tutù tí a mọ̀ àwọn wí àbí advertisement tani omi kí máa mú Coca-Cola everybody máa mú Coke everybody mú Fanta but wọ́n ìtumọ̀ advertise yes. just to keep it fresh so àwa lè máa ṣe rally to keep it fresh in the mind of the international community wípé Yorùbá ṣe kí ni we are the most populous single ethnic black ethnic in the whole world. In the whole world. Single black ethnic race in the whole world. We are overdue for our own country. Ṣé you understand? Tọ́ba ní kí gbogbo Yorùbá kó máa bọ̀ nísìnyí we are over 200 million in the whole world. Ṣé you get? So we are right overdue for our country. This is the message we are giving the whole world. Ṣé you get? Ní gbogbo ayé kó máa gbọ́ we are overdue. Ọ̀rọ̀ kìnnìkan lélẹ̀ ẹnìkan lè race kan we are from nowhere. Kò fẹ́ move Yorùbá out. Àbánikan dáta. Láyé kọ́kọ́ lè jẹ òkúta. Kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ògo ọ̀la wa nílẹ̀ Yorùbá yìí tí àwọn èèyàn kan ti síta tí wọ́n lọ fi ń kojú ogun wọ̀nyí. Bẹ́ẹ̀ ni kí làmọ̀ràn yín fáwọn ọmọ kí làmọ̀ràn yín fáwọn òbí wọn. Kí ẹ̀yin òbí kẹ́yà karùn-ún lójúlẹ̀ nínú olùwà kó pẹ́ dáadáa o tọ́jú àkókò pé bọ́ ṣe gbé ìgbésẹ̀ ẹ máa fetí sí bàbá Akíntóyè wọn fẹ́ tàjẹ̀ sílẹ̀ a ò fẹ́ yẹn a ò fẹ́ ìjà ní ìrọ̀wọ́ rẹ̀ wọ́n ti máa ń sọ bàbá ti máa ń sọ for a long time in a way that will surprise everybody. Gbogbo ayé máa ń discuss ni gbogbo ayé máa ń negotiate ibi tá ayé bá education dé nísìnyí ibi tá ayé bá ọ̀làjú dé nísìnyí a máa ń jókòó sọ ètò ní nǹkan àápín àjòkó pín àbí bẹ́ẹ̀ kọ́ kì í ṣógun náà kì í ṣe àwọn ìyàrá ọ̀bẹ civilian ò ní ẹ̀tọ́ láti gbé ìbọn. lọ́mọ yọjú sí àwọn ọmọ Yorùbá wa tí wọ́n ti filé sílẹ̀
pápá jùlọ tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé àwọn bàbá wọn gan orílẹ̀-èdè ibi tí wọ́n wà wọ́n ti tẹ̀dó síbẹ̀ tọ́pọ̀lọpọ̀ gan kàn ń gbọ́ ìtàn wípé Yorùbá láti orílẹ̀-èdè Nàìjíríà ní òun èyí ni ó fà á dáwà fi wò pé látòrí ilẹ̀ Nàìjíríà ìṣorílẹ̀-èdè ẹ ṣeun bàbá wa orí ilẹ̀ ní Nàìjíríà orílẹ̀-èdè ní Yorùbá orílẹ̀-èdè Yorùbá ní ilẹ̀ Nàìjíríà àdúpẹ́ yóò wá sí mọ̀ṣẹ́ wọn lédè ọ̀dà ìdí nìyẹn tí àwọn fi ń ṣe ilé náà lọ́lọ́run fi fún wa láǹfààní láti bá bàbá wa Isaac Honorable Isaac OKEBIORUNKOSI láti bá wọn padà tí wọ́n fi ìlú UK ṣe ibùjókòó yóò kúkú wọ lọ́nà lọ́jọ́ kan àwọn náà wà kí yín lu UK. Just tell us our comment tẹ bá fẹ́ wá nípa ẹgbẹ́ ìsìn process ẹ̀. Mo fẹ́ wá. bẹ́ẹ̀ni ẹ bá visit now. mo fẹ́ wá sẹ́ẹ̀. yes ẹni iṣẹ́ ọwọ́ yín and you are an artist. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. lágbára Ọlọ́run. ẹ̀yin náà lẹ́bàá wá ṣètò ẹ̀. nígbà tí ẹ tún bọ̀ pàdé wa lórí ètò lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ lọ́jọ́ ó yà ní lẹ́nu. every Wednesday ni a máa bẹ̀rẹ̀ báyìí o. ṣé ètò yìí. lágbára Ọlọ́run. tẹ́ ẹ bá fọwọ́ sí. Ọlọ́run ti fọwọ́ sí ni. every Wednesday àti ní slot yẹn lẹ̀ àwọn ẹ̀ tó máa gbà á ní sọ̀rọ̀. ó ti dà. ó wà lọ́wọ́ yẹn. ìgbéga ló tún dé yẹn àwa náà ní kọ́ lágbára Ọlọ́run ẹ̀gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà gbogbo rere tẹ́ fi sílẹ̀ nílùú UK tẹ́ fi wá ẹ̀ẹ́dẹ̀bà láyọ̀ àti àlàáfíà aburú tẹ́ fi sílẹ̀ ẹ̀ ní débà o àwa náà tẹ́ mọ̀ fi sílẹ̀ ń bí ìdùnnú àtayọ̀ báyìí lájọ fi pàdé ẹ bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà nílùú UK àti gbogbo àwọn tẹ́jọ ní àjọṣepọ̀ bákan náà ní àwọn orílẹ̀-èdè bòmí tí wọ́n wà ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o ọmọ Yorùbá òkè báyìí láàmú lọ tá a bá rí ọmọ Yorùbá kan tó ń bẹ nínú ìdààmú kan bí èkejì lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí ẹ pé bàbá wa Honorable Isaac OKEBIORUNKOSI nílùú UK kí ẹ̀yin admin ẹ bá mi táàgì nọ́mbà yẹn ẹ pín ní nọ́mbà yẹn ẹ pín ẹ sórí fídíò yìí kó máa lọ ní abẹ́ fídíò yẹn kí àwọn èèyàn lè rí mú orúkọ mi ò yí padà àyàfi àwọn orúkọ rere tọ́nà ní kọ́ mọ̀ kún orúkọ èyí tí bàbá àti ìyá tí wọ́n sọ mí Akínsọlá Nurudeen orúkọ tí mò ń jẹ́ àdàpọ̀ orúkọ ni wọ́n pè ní mátàgbà mọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ mí ní jókòó síbi tí wọ́n bá ti ń jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ á sì jọ ọmọ ìjà ni láti gba ìtọ́ Fẹ́lẹ́tọ̀ Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ kì í ṣe èèyàn nígbà tá a tún mọ pàdé lórí ètò ìkan náà nígbà míì láìpẹ́ ni mò ń sọ wípé ìdùnnú àtayọ̀ lájọ fi pàdé o ẹ ṣé.